irúfẹ́ Agbala Gabriel ń sìn kéèsì ẹ̀ kò sí kankan tó fi jẹ̀bi ń bẹ̀. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? God bless you. Fún ẹni tí orí ẹ̀ bá pé ni ò tó lè think deeply tí kì í ṣe ẹni tó jẹ́ pé bóyá ó ti lọ bá tẹ́lẹ̀ pé gbogbo òun síta tó gbé síta tó fẹ́ máa bá jà o tó bínú ògo. Nígbà tí máa wo gbogbo kéèsì tó ń kà sí lọ́rùn, wọ́n ní àwọn obìnrin tó bá wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ máa fẹ́ dó wọn. Nǹkan tó ń sọ nìyẹn, allegedly ẹ máa gbọ́ allegedly. Mi ò mọ̀ nípa allegedly, èmi ò mọ̀ nǹkan tó jẹ́ allegedly pé ó máa fẹ́ dó wọn. Ta ló rán yín lọ síbẹ̀ sí ẹ̀ lọ́kọ ní ẹni kí ló tẹ̀ wọ́n ràn lọ́ sọ́dọ̀ fámìlì yín. He's a man, ọkùnrin ni ara ẹ̀ pé ó lóko. Wo wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ òun náà ní ìdìrànlọ́wọ́ ẹ̀ is trained by bàtà bí Ọlọ́run tó wà ní Bíbélì náà ṣe ń ṣe nìyẹn. Ó lóun fẹ́ fún ìyá ẹ̀ nípẹ̀kún kọ́kọ́ pa ọmọ ẹ̀. Yes, number one kò jẹ̀bi. Number two, wọ́n ní wọ́n fún nílẹ̀ kan pé kó bá wọn tà á. Wọ́n ní ilẹ̀ 8 million, ilẹ̀ 4 million, ó tà ní 8 million. It's a business strategy. Ó pay ẹ ló sì rà. Normal ìyẹn kò jẹ̀bi níbi yẹn. Kò jẹ̀bi. Ó gbowó fún ọmọ tí ara ẹ̀ ò yá. Sápámu. Agbala Gabriel, Agbala Gedigedi, èmi kàn fẹ́ advice ẹni. Sórí gbogbo yamayama ó ti cast already. Èmi ti mọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀ mi ti mọ̀ pé Ọlọ́run kọ́kọ́ pè ẹ́. Ìfún ẹ ló pè ẹ́. Ikùn ẹyin tó fẹ́ jẹ òun ló pè ẹ́. Ọ̀lẹ ni ẹ́ ò fẹsẹ̀ sí. Ọ̀lẹ olè tí jáwé kókò borí ń gbòòrò. Wo jẹ́ kí n advice ẹ kó gbọ́ advice mi dáadáa. Mọ̀ pé eléyìí tí ẹ ti cast mà. O tún wá gbé máìkì wòlé tún lọ kọrin tún wọ studio tún kọrin. Ìtò ti cast ó tẹ̀ lójútì kankan. So jẹ́ kí n advice ẹ sórí bẹ́mi ṣe wá yìí. Iṣẹ́ tí mo lọ kọ́, iṣẹ́ tí mo ń sin tí mo fi ń jẹun tí mo fi ń bọ́ family mi. Mo ti bí ọmọ 3 kí n tó lọ kọ́. Mo ti over 30 years. Mo ti lé ní 30 years kí n tó lọ kọ́ṣẹ́. Àgbàlagbà mo fi kọ́ iṣẹ́ yẹn ni mo ń jẹ ni mo fi ń jẹun dì sí. Ṣùgbọ́n náà ò tí dàgbà jù. Ó ṣe pé 32 years ló wà ń sìn. Ó ti dàgbà jù láti kọ́ṣẹ́. Ó ti dàgbà. Ó tó mi gan nígbà tí mo lọ kọ́ṣẹ́. So kó lọ wáṣẹ́ kọ́. Iṣẹ́ tí mi lọ kọ́, súnmìkà mo lọ kọ́. Mo dẹ̀ wà òkè pẹ̀lú ẹ̀ tí mo wà òkè gidi, àwọn ọmọ mi lọ school gidi, mo wà òkè. Ìwọ náà lọ bó ṣe organizer lọ kọ́. So gbé tó ń ṣe káàkiri ń gbé máìkì lọ́sọ̀ inú kó ń sọ pé ó gbó. Lọ wá iṣẹ́ kọ́, ọ̀lẹ ní ẹ̀ gbogbo tó ń ṣe wà tó kó gbowó fún yàn, wà ti gbàlá jinú ẹ̀. Wà máa ọmọ wà dá wọn dùbúlẹ̀, ń dó wọn káàkiri, òdòbodòbò, Agbala Gedigedi. Lọ wá sẹ́kọ́ ọ̀gbẹ́ni, lọ wá iṣẹ́ kọ́. Lóòótọ́ wọ́n pè ẹ́ ní prophet, wọ́n pè ẹ́ ní pastor, àwọn kan tẹ̀ pè ẹ́ ní daddy. Bí àwọn tó ń jù ẹ́ lọ àbí àwọn tó lè bí ẹ lọ́mọ tó bá pè ẹ́ ní daddy, ọlá Ọlọ́run ni, Ọlọ́run ló fi ẹ́ sí ipò. Àwa dẹ̀ ń gbàdúrà wípé lórúkọ Jésù ipò tọ́lọ́run fi ẹ́ sí ò ní jábọ̀. Ṣùgbọ́n má jà rẹ̀ bọ́, má jà rẹ̀ bọ́ rárá. Èmi ò ní pẹ̀lú ọ̀bọ jáwúrà, mi ò dẹ̀ ní pẹ̀lú mo pè ẹ́ ní dádì, torí ọmọ mi ò jẹ́ fúnra àwa nítọ́jú orí. Tó bá dẹ̀ jẹ́ ti ìgbàgbọ́ pàápàá, ọmọ ló jẹ́ fáwa o. Tá bá dẹ̀ sọ nípa ti ìṣe tradition, ọmọ ló jẹ́ fún àwa. Nítorí náà tẹ́tí ẹ̀ Démọ́lá, tẹ́ etí ẹ̀, mo gba aládùúrà ò ní jábọ́ ò ní jábọ́, ayé ò ní já ẹ bọ́, ṣùgbọ́n má jà rẹ bọ́ o. Ṣé lójú tiẹ̀ gbogbo èèyàn tí ó ń criticize ẹ lọ tá ẹ báyìí, lójú tiẹ̀ gbogbo èèyàn tó ń ṣe fídíò àbí tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ ní ọ̀nà tí kò dùn mọ́ ẹ nínú, gbogbo wọn ni wọ́n rò pé ọ̀tá ẹ ni wọ́n jẹ́. Kódà o lè máa rò pé Sátánì gan ló gbé gbogbo wọn dìde láti máa criticize ẹ. Ibi tí mo rò pé o ti ń ṣe àṣìṣe nìyẹn o. Ṣórí gbà míì tí Ọlọ́run bá fẹ́ pe àwọn èèyàn fẹ́ sí àkíyèsí, irú ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí máa ń sábà ń ṣẹlẹ̀ o.
Ọlọ́run máa ń lo oríṣiríṣi ọ̀nà láti bá àwọn tó bá jẹ́ àyànfẹ́ ẹ̀ wí. Ohun tó jẹ́ kí n ṣe fèmí náà ti criticize ẹ o lórí pé ohun tó ṣe pẹ̀lú kejì, ṣùgbọ́n kò í ṣe ìwọ lẹ à ń bá wí bẹ́ẹ̀ yẹn náà. Tí ìbá ṣe pé ìwà àìda tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó yẹ kí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tó yẹ kí wọ́n jẹ́ àwòkọ́ṣe rere, àwọn tó yẹ kí wọ́n jẹ́ ìwà ayé, àwọn ìwà àìda tí wọ́n ń hù, òun làwa ń sọ. Àwa ò ní àtàkì pé ẹ nítorí pé mo gbọ́ orin tó kọ, mo dẹ̀ rẹ́rìn. Ṣebí ìránṣẹ́ Ọlọ́run ló lò ní ẹ́. Lòtítọ́ ni mo tún gbọ́ sórí ẹ̀ tó sọ bí nígbà tí ojú ń pọ̀ ìṣì yẹn, tí jíjẹ mímu tó nira, bó ṣe máa ń rí nìyẹn fún àwọn àyànfẹ́ Ọlọ́run, bó ṣe máa ń sábà rí nìyẹn. Nítorí àwọn àyànfẹ́ Ọlọ́run wọ́n máa ń la àwọn aginjù ayé kan kọjá kí wọ́n bá lè ní ẹ̀mí àti ran àwọn ènìyàn lọ́wọ́ nígbà tí Ọlọ́run bá gbé wọn dé òkè ni, kí wọ́n lè mọ bí èèyàn ṣe máa ń feel tí ebi bá ń pààyàn, tí kò sí ìrètí níbi kankan níbi tí oúnjẹ ti máa wá. Sódà tí Ọlọ́run bá gbé wọn dé òkè tán, tí ènìyàn bá wá bá wọn pé òun ò ní nǹkan tó máa, òun ò tí ì jẹun, wọ́n á ní empathy, bí mo ṣe lè sọ yẹn ní Yorùbá. So ohun tó là kọjá is not unique to you alone. Bọ́ ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ló fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ ni o. Wọ́n ń bá ẹ wí, ìwọ ló ń kọrin, ẹni tó jẹ́ kó tó gbé ẹ débi òní jẹ́ ó jábọ̀. Tí wọ́n sọ pé Ọlọ́run máa wà lẹ́yìn àbòsí ni. Question tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn ohun tí ayé ń pélé ẹ lórí, tó ń pariwo lé ẹ lórí yìí, ṣé o ṣe àbí o ò ṣe é? Ìwọ ẹni ìpè, ìwọ ẹni àmì òróró, ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣàgbèrè kiri, ṣé àgbèrè tí òun ṣe wáyé pé lóòótọ́ ló ṣe o? Ṣé àgbèrè tó ń ṣe kiri yìí ṣó bá ìlànà Ọlọ́run mu, ṣó bá ìpè ẹ mu? Ògo tí Ọlọ́run fún ẹ, ṣé ọ̀nà tí Ọlọ́run ní kó fi lóore? Ó yẹ kó padà sí ọ̀dọ̀ Ọlọ́run nìyí. Èmi gbàgbọ́ pé Ọlọ́run pè ẹ́, èmi gbàgbọ́ bẹ́ẹ̀ o. Èmi kì í ṣe Ọlọ́run, èmi dẹ̀ kọ́ ni áńgẹ́lì, mi kì í ṣe áńgẹ́lì, mi ò dẹ̀ kì í ṣe ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n àwọn àpẹẹrẹ wà tí Bíbélì fi hàn wá, tí àwa ó fi mọ̀ tó bá jẹ́ wípé ẹni àmì òróró Ọlọ́run ni ẹni òtítọ́. Èmi rò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ìdánimọ̀ yẹn ó wà lára ẹ̀. Ṣùgbọ́n fẹ́ fàyọ̀ fọ́. Yóò tí tó bá understand Ọlọ́run, wàá mọ̀ pé àwọn kan wà tó náà gbáyé lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, ẹnu wa ń kùn ẹ́. Èyí á wí, tọ̀hún á wí. Oríṣiríṣi. Àwa mọ̀ wípé ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ àwọn allegations wọn fi ń kàn ẹ́ ní ìsinyìí, ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ má jẹ́ òótọ́. Ṣùgbọ́n ṣé ẹyọ kan nínú ẹ̀ ṣó jẹ́ òótọ́? Èèyàn bímọ fún ẹ, ó bá a sùn. Ọmọ aláìní bàbá, ọmọ aláìní ìyá. Ó ti gbàgbé pé Ọlọ́run ni bàbá àti ìyá ẹ̀. Ọlọ́run kì í dẹ̀ fi irú wọn ṣeré o. Ó yẹ kó o mọ̀. Tó bá lọ yan irú wọn jẹ, ìwọ fúnra rẹ̀ mọ̀ wípé àánú ẹ̀ ń ṣe mí. Ò bá ronúpìwàdà. Lóòótọ́ gbogbo àtẹ̀mí àdúgbò àwọn tó wọ́n criticize ẹ̀ kò sẹ́ni tó pé o. Kò séèyàn kan ṣoṣo tó pé. So ò bá má rí ní rí wípé àwọn èèyàn judge ẹ̀. Ò bá rí ní rí wípé Ọlọ́run ń pè ẹ́ ṣàkíyèsí, Sátánì fẹ́ bà tiẹ̀ jẹ́. Sátánì fẹ́ bà tiẹ̀ jẹ́ torí ibi tó lò ó fẹ́ já ẹ bọ́. So orí ọ̀fẹ́ tó ní tí o fi ń rí olùbáwí, ò bá má waste ẹ̀. Ìwọ ò bá padà sọ́dọ̀ Ọlọ́run tó pè ẹ́, kó ronúpìwàdà, kó lè rí àánú Ọlọ́run gbà kó tó pẹ́ jù.
mo gbàdúrà pé kó rí fídíò yìí o ṣùgbọ́n mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí kó o lè rántí ibi tó ti ń bọ̀ you are just Adémọ́lá Àmúsàn torí Àgbàlá Gabriel tó ń pè ẹ́ má jẹ́ kó sí ẹ lórí dáàdì tí wọ́n ń pè ẹ́ má jẹ́ kó sí ẹ lórí pásítọ̀ prophet tí wọ́n ń pè ẹ́ ò bá jọ má jẹ́ kó sí ẹ lórí rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe rántí ibi tí a ti gbé ẹ dìde rántí májẹ̀mú tí Ọlọ́run ní pẹ̀lú ẹ dẹ̀ rántí ibi tí Ọlọ́run sọ pé òun mú ẹ lọ má fàyọ̀ fọ́ ire o. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tá a rò pé ó ti kúre wérégbò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ọ̀rọ̀ yóò mọ̀ kúre wérégbò oríṣiríṣi èèyàn ló ń jáde sórí ẹ̀rọ ayélujára o tẹ́ntẹ́ ń ṣe fọ́nrán oríṣiríṣi fọ́nrán là ń rí kò pẹ́ yìí la rí ọba Solomon òun náà sọ̀rọ̀ ó sọ tiẹ̀ nípa Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn oríṣiríṣi àwọn èèyàn tó ń sọ tiwọn látàrí bó ṣe yín wọn sí tọ́ ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ wá jáde nà pẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ń tú jáde nínú fọ́nrán yìí o ẹ̀yin èèyàn ẹ̀ tí ì gbọ́ nǹkan kan ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ntẹ́yìn náà bá ti ń gbọ́ ẹ máa sọ èròǹgbà yín sábẹ́ kọ́mẹ̀ntì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ akí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kólé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé akí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kólé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di oréré etí gbogbo wa ò mọ̀ gbọ́ tọ́ ẹ má da dènà pẹ́nu ẹ tó wá gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ pàápàá jùlọ àwọn àṣírí tẹ́ túnú fọ́nrán bá ṣe yànnàná ọ̀rọ̀ látàrí Àgbàlá Gabriel ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. ṣe láti gbọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí ó gbẹnu tán lọ́dọ̀ mi Ọlọ́run ó sọ sí mi lẹ́nu ó wá tún buyọ̀ sí ìṣó ò ṣe é pọ́nlá iyọ̀ ò ṣe é tú dànù ẹ lò ó because mo kàn máa ń gbọ́ ni mi ìmọ̀ kó lè jẹ́ nǹkan tí àwọn èèyàn máa jáde fún bẹ́ẹ̀ yẹn to God who made me nígbà tí mo rí fídíò kejì omi bọ́ lójú mi ó dùn mí dé ọkàn mi àti mi bleed pé ṣé ó lè dún òótọ́ àfìgbà tí Àgbàlá fúnra ẹ̀ wá jáde tó wá bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn mo dẹ̀ dáwọ́ bojú omi dẹ̀ ń jáde lójú mi ẹ lò ó sórí oníṣòfò ọmọ òdẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ Àgbàlá ni mo fẹ́ kó rí fídíò yìí o Àgbàlá ni mo fẹ́ kó rí o ṣé ẹni tó fi wá di wípé àwọn abiyamọ méjèèjì tí mo gbé síbẹ̀ wọ́n wá jáde wọ́n wá ṣàdúró ọ̀rọ̀ tó tó yìí ẹ lò ó ṣé ẹni Bíbélì sọ pé ṣé òun máa bá ìgbàgbọ́ láyé tí òun bá padà wá I'm not here to judge anybody kálukú ló máa gbé àgbélébùú ẹ̀ but for the body of Christ àti tí a ti sọ nínú Bíbélì pé níkẹyìn ayé àwọn èèyàn á wá wọn máa tànyàn jẹ ní orúkọ Kristi tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó sọ nípa Àgbàlá yẹn kó tún jáde síta kó wá dìfẹ́ǹdì yẹn náà a jẹ́ wípé ẹ̀tàn níṣẹ́ ìránṣẹ́ Àgbàlá ló bá dé ó ń tànyàn jẹ lórúkọ Kristi ni ẹ imagine báwo lèèyàn ó ṣe bí ọmọ ìbejì pamọ́ tí ìyàwó wọn jẹ mọ́tò ọ̀bí láṣọ lọ́rùn tí á dẹ̀ máa sọ pé lover all over the world òun fẹ́ ṣàánú fún ẹnìkan a jẹ́ pé ó ní personal interest ẹ̀ ló gbogbo àwọn tí Jésù ṣoore fún tó bọ́ tó fún lóúnjẹ kò tó rí interest kankan ṣe ẹ lò kì í ṣòwò nìkan ló ní ṣọ́ọ̀ṣì tó ń ṣe NGO àwa náà ń gbowó fáwọn arúgbó a máa ń fowó tiwa kún ni oh God ṣé ẹ rí tó bá pé NGO ló fẹ́ ṣe Àgbàlá lẹ fẹ́ ṣe o ẹ sọ pé NGO ẹ má mú ṣọ́ọ̀ṣì mọ́ ọ̀rọ̀ ìjọ ò rí bẹ́ẹ̀ òun lèmi ṣe máa sọ fún àwọn ọmọ kéékèèké Ọlọ́run àtàgbàlagbà gan ìrírí wáyé àtọ̀tọ̀ you must have a good mentor bó Àgbàlá ò ní good mentor gbogbo àwọn nǹkan wọ̀nyí bá ó bà Kristi lójú jẹ́ ó kan Kristi mọ́gi lẹ́ẹ̀kejì ṣé ẹ rí ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ ohun ìkọ̀sẹ̀ Bíbélì sọ pé ègbé ni fún ṣé orí gbogbo èyí tí ẹ máa wá kọ́mẹ́ǹtì ìsọnù wọ̀nyẹn tí inú yín bá ti dùn sí pé Ọlọ́run oh God wọ́n ń lo àwọn kan láti máa sunkún pẹ̀lú àwọn ẹ̀wà tó sọ pé ó wù títí téèyàn fi bíbèjì síta tó fi ń bá àwọn èèyàn sùn káàkiri irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní dídùn sí iṣẹ́ ibi yẹn ibi òun ní tán kúrò ní ilé wọn ẹ lò ó tó bá sọ pé ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ àwọn èèyàn máa rò pé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn pásítọ̀ yẹn rí wọn wá ní sọ̀rọ̀ méjì wọ́n mọ̀ kó gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run papọ̀ ṣé ẹni kẹ́ bẹ́ẹ̀ bá rí ọ̀ríjínà mẹ́wàá nínú ìránṣẹ́ Ọlọ́run ẹ ti lè rí 1000 tí ó fake bọ̀n tó máa ń dùn mí ni pé ayé ò fẹ́ rò òótọ́ gan ẹ lò ó tí èèyàn bá bímọ mẹ́rin tí nǹkan bá ya digunjalè kọ́ lọ́mọ ẹ̀ka lúlú ẹ̀ ṣé ó máa wá gbàgbọ́ pé gbogbo ọmọ mẹ́ta tó kù àwọn náà ti ya digunjalè wáyé tó fi jẹ́ pé tí ìránṣẹ́ Ọlọ́run kan bá ti dé tó wu àwọn ìwà èérí báyìí in the name of pé òun ṣàánú fún àwọn èèyàn
ẹ̀dẹ̀ wo tó ń pa wọ́n ní àpasáyé lábẹ́nú ní ìgbà Muyideen òwò ẹ bá mi ṣe àfihàn èkó dọ́dọ̀ Agbala Gabriel sẹ́yìn gbogbo ẹ̀dá ẹ̀ bá mi ṣe ọmọ yóò ní bọ́ sọ́mọ lọ́wọ́ o mo pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jáde nígbà yẹn tí mo ní àfihàn olóore ní Muyideen ṣùgbọ́n ṣáàbọ̀ ọ̀gbẹ́ nílùú tó lù ú yẹn náà kò yẹ kó tí ìdílé òun dẹ̀ jáde o apologize gbogbo alàgbà pé kò sẹ́ni tí ò lè ṣe mistake eléyìí ti kọjá mistake mo wá sọ̀rọ̀ kan nígbà yẹn mo ní tó bá ti bá wọn kọ́lé kó máa kọ́kọ́ dọ́kúmẹ̀ntì wọn fún wọn owó tó gbà fún àwọn ni wọ́n fún orúkọ wọn á wà ń bẹ̀ á dẹ̀ kó dọ́kúmẹ̀ntì fún wọn mo sọ bẹ́ẹ̀ nígbà yẹn tó bá jẹ́ pé ṣe ni òun wá ń já epo lóòótọ́ o tó ń máàsì tó ń lọ sí hòtẹ́ẹ̀lì Agbala Gabriel ẹ ò tí ì gbàṣẹ́ ìránṣẹ́ o iṣẹ́ ìránṣẹ́ kò rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti dùn mọ́ èèyàn jù ó máa ń ìṣọ̀tá Ọlọ́run ni ẹ ti kan Jésù mọ́gi lẹ́ẹ̀kejì ọ̀run ń ṣọ̀fọ̀ lórí gbogbo àwọn atrocity àwọn ìwà wọ̀nyẹn tó bá jẹ́ òtítọ́ ni o please ẹ reconcile pẹ̀lú Ọlọ́run kẹ́ ẹ má dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ torí tẹ́ bá tún bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ ni tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn àtúnjẹlé lọ o ìgbà Muyideen ṣe mọ̀ pé a ò mọ̀ nígbà tó yá kejì jáde àwọn kan ti kọ́kọ́ jáde lẹ́yìn kan báyìí nígbà kan àníkó gbẹnu sọ̀rọ̀ téèyàn bá ti ń ganá fẹ́ jábọ́ èmi ní inú dídùn sínú kí èèyàn máa ga inú mi dùn sí foundation bó ṣe ń lọ yẹn èmi ò mọ̀ wípé ní ìsàlẹ̀ ọ̀rọ̀ ńkọ́ ẹ̀gbin burúkú wà níbẹ̀ ẹ lò ṣe é rí bẹ́ẹ̀ Pétérù orí gbogbo tó já sí èrè fún mi ó ní mo kà á sí òfin torí Kristi Jésù nígbà tẹ́ bí mo pamọ́ tẹ́ ìtọ́jú wọn ẹlẹ́yìn ṣàánú àwọn èèyàn tó bá ti wá bọ́ sọ́dọ̀ yìí tí wọ́n sọ ṣòro wọn ẹ ó gbà pátá nídìí wọn ẹ gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o èmi ò wá gbogbo ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta ní Bíbélì sọ pé a máa fìdí òtítọ́ múlẹ̀ ìgbà tí àwọn abiyamọ méjèèjì yẹn tí wọ́n tún jáde fún yín àtàwọn tá a mọ̀ gan tí wọ́n tún dàbí godmother tí wọ́n support yín ẹ̀rí ọkàn mú àwọn èèyàn torí wọ́n jábí yamọ nígbà tí èèyàn ò gbaṣẹ́ pásítọ̀ sórí ẹ lò ó God help me to share to Agbala Gabriel sẹ́ ṣé èèyàn ò gbaṣẹ́ pásítọ̀ tó lẹ́rìí ọkàn àwọn èèyàn ṣáà ṣe pásítọ̀ ṣùgbọ́n wọ́n tún advice yín pé dẹ́n ṣe ò dáa and you don't want to listen wọ́n wá lẹ́ láwọn èèyàn protocol ẹ wá kó àwọn tóògì jọ ẹ wọ súùtù sọ́rùn wọn ẹ ń pè wọ́n ní protocol like pastor like parish ẹ lò ó God ẹ̀yin lẹ́mọ tẹ́ ẹ lè sọ ṣùgbọ́n àwa náà máa sọ tiwa náà bó ṣe rí nìyẹn o torí wípé ìgbà tí Ágábì ń yọ Ísírẹ́lì lẹ́nu àfìgbà tí wọ́n fà á yọ ní ìsinmi dé bá Ísírẹ́lì tí a bá ti ń support àwọn èèyàn báyìí ìdílẹ́mọ̀ fọ Ọlọ́run wọ́n wà láfàá wọ́n wà ní kìrìsìtẹ́nì wọ́n wà ní ṣẹ̀ṣe tí wọ́n expose ta support wọn inú Ọlọ́run ò lè dùn sí àwọn tó ṣe bẹ́ẹ̀ torí ẹnikẹ́ni tí tó bá ti support ibi òkè ń tán nílé ẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe ká ìmú olè nígbà míì ó lè dá tọwọ́ ẹ̀ lẹ́ o kò tí ì lọ fáàdì fún Agbala Gabriel tí gbogbo wa bá panu pọ̀ lé lórí tó bá gbé òótọ́ lọ̀rọ̀ yìí kó lọ change tí ò bá ti change àtúbọ̀tán rẹ̀ kò lè dá Ọlọ́run àwọn ọ̀rọ̀ yìí ti pọ̀ jù eléyà jáde ní ìgbà gbogbo wọn gbọ́ ṣùgbọ́n nígbà táwọn abiyamọ méjèèjì yìí wá jáde pẹ̀lú àwọn ẹ̀rí ńláńlá wọn láwọn tún gbéra wá bá yín ní Ìbàdàn wọn lẹ́ẹ̀ ti ṣe rìlífù náà ẹ bẹ̀rẹ̀ sí ń já epo kiri ẹ lọ Àgbàlá ẹ lọ séra ní ẹ lọ gbàwẹ̀ ọmọ májẹ̀mú sì ni o Sátánì ló pààrọ̀ májẹ̀mú mọ́ lọ́wọ́ Sátánì ti pààrọ̀ ìpè mọ́ lọ́wọ́ torí ó fẹ́ nǹkan mèremère ayé ẹ rò pé ìpè yìí sì bẹ́ẹ̀ ni àìmọye ọjọ́ orí ọjọ́ àìrí jẹ èèyàn máa sáìn ní sẹ́ẹ̀ ó máa gbàgbé lóògbé àtọ Kristi lẹ́yìn téèyàn bá ti fẹ́ ṣe báyé ṣe é ṣe tó fẹ́ kánjú gun jíìpù tó fẹ́ kánjú gun mọ́tò ìpè máa bọ́ sọnù májẹ̀mú á wọ mi èèyàn á wá dìdàkudà ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run hello try to help me share to Gabriel Agbala Gabriel Ọlọ́run let him change his ways if all this allegation is true ànọ́dẹ̀ ti jáde náà ó wá tàn mọ́lẹ̀ sí tí èké bá rojọ́ ìkàkọ́ ni ó dáa oníkejì ló fẹ́ ṣe fúnra rẹ̀ lẹ́ni tó wà ní sick bed àwọn kan wá jáde wọ́n ní ó fi ń ṣiṣẹ́ ni ó yẹ kó máa pín ní 50-50 ìránṣẹ́ Ọlọ́run ni ó lóun ṣàánú àwọn èèyàn ó di foundation mọ́ lọ́wọ́ èmi ò rí nǹkan tó ń pín 50-50 ń bẹ̀ gbẹ́gbẹ́ 10% náà fẹ́ yọ bí ìdá mẹ́wàá kan yọ sínú ìjọ kí ìyẹn develop àwọn tó kù mi ò mọ̀ bó ṣe ń ṣe tiwọn ṣùgbọ́n ṣá ó ní ṣe máa bá gbàgbọ́ láyé mọ́ tí mo bá ti padà dé gbogbo àwọn tó bá ti support èbìtà yẹn àwọn oníkọ́mẹ̀tì sọ́dún wọn yẹn Ọlọ́run ẹ̀yin gan máa kó sí ọwọ́ ẹni tó ń ṣe kinní yẹn gangan Àgbàlá yìí go and change your way báyìí kọ́ ni Jésù ṣe ṣe o kẹ́ ẹ má bu ẹrẹ̀ bá ara Kristi àwọn kan ò tiẹ̀ wá gbàgbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan wà láyé mọ́ ìránṣẹ́ Ọlọ́run wà ọ̀dọ́ yín ni ò sí o tó ní ìbẹ̀rù Ọlọ́run gbòdó gidi tó ní ìbẹ̀rù Ọlọ́run ní ọ̀ríjìnà fẹ́ Ọlọ́run tí kò ní gbowó ajá kọ́kọ́ fún ológbò tó máa ṣí àkọ́dílì tí ẹ̀rí ọkàn rẹ̀ á dẹ̀ máa sọ fún ṣùgbọ́n ṣe ẹ̀fẹ́ tẹ̀lé wọn hello oh God ó ní ṣe máa bá gbàgbọ́ láyé ẹgbẹ́ wọn tẹnu mọ́
so therefore àwọn kan ò tiẹ̀ wá fẹ́ ṣàánú mọ́ ńlá máa ń pa ó lè ní gbogbo wọn ó lè kọ́ ní gbogbo wọn o ẹni ẹ bá mú ni kẹ́ ẹ sọ̀rọ̀ sí kó jáwọ́ nínú ìwà ìkà ẹ yé dọ̀wọ́ bo iṣẹ́ èṣù iṣẹ́ òkùnkùn kí Gabriel kó má jẹ́ ìkọ̀sẹ̀ mọ́ kí ó má bàa ṣègbé torí pé nǹkan tó bá ti jẹ́ ìkọ̀sẹ̀ ìgbé ni fún ó máa dára fún èyí tẹ́ bá mi pín yóò rọ̀ yín lọ́rùn sẹ́ẹ̀ ẹ̀ ní kánjú kú nínú ayé Jésù Olúwa wa àmì fáyà hello oh God fáyà jọ̀ọ́ fáyà dàre thank you. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìlànà ká tó mú wá sétí gbọ́yìn o látàrí àwọn ọ̀rọ̀ tí ọba Solomon sọ àtàwọn fọ́nrán tó tún tẹ̀lé tẹ́ ẹ gbọ́ tán ntẹ́yìn náà bá ní lérògbà tí ọ̀rọ̀ yìí ṣe yé ń sí nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ má wàá gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè é tẹ́ subscribe button yín àdéhùn wa náà làmúṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ lọ́lọ́kọ̀ òjọ̀ kan àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní fòní àní fi bọ̀ láwa jẹ́ o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.